ìdí èrè o táwọn Mogaji Ibadan àti ẹgbẹ́ CCII fi jáwé ìkìlọ̀ fún Alaafin Akeem Owoade Kwame1 wọ Gomina Ogun Idile Oye Awon mẹrin mìíràn lọ Sile Ejo. Ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí mímu inú ọ̀rá dìgbà tí wọn ó fi parí àgbéyẹ̀wò. Ẹ gbọ́ kí ló fà á tí ìjọba ìpínlẹ̀ Ogun fi dá ètò yíyan Awujale Ijebu tuntun dúró. Ọwọ́ àjọ EFCC tẹ àwọn afurasí alalupaida babaláwo márùn-ún ká ayédèrú owó tó tó $3.4 million àti €280,000 mọ́ wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ Osun àti Èkó. Ọwọ́ tẹ̀ o. Ìkọ Ọlọpa náwó gan arákùnrin kan ẹni 20 ọdún fẹ̀sùn ìṣekúpani àti jíjí ọ̀kadà gbé nípínlẹ̀ Kebbi. Ẹgbọ́n náà kí ló kàn fún Farouk Ahmed ọ̀gá àjọ NMDPRA tó ń ṣàmójútó epo rọ̀bì tó kọ̀wé fipò sílẹ̀ lórí ẹ̀sùn ìwà àjẹbánu. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdí èrè o táwọn Mogaji Ibadan àti ẹgbẹ́ CCII fi jáwé ìkìlọ̀ fún Alaafin Akeem Owoade. Àwọn Mogaji ilẹ̀ Ìbàdàn ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ìbàdàn CCII àwọn lọ́balọ́ba baálẹ̀ àti gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn lọ́kùnrin lóbìnrin ti jáwé ìkìlọ̀ fún Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Owoade wípé kó yé tàbùkù Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà mọ́. Wọ́n ní àwọn ò ní faramọ́ kí Aláàfin máa nàka àbùkù sí ọba Ládọjà tàbí sí ìtẹ́ Olúbàdàn. Ìkìlọ̀ ọ̀hún kò sẹ́yìn awuyewuye tó jẹyọ lórí ibi tí Olúbàdàn àti aṣojú Aláàfin fẹ́ jókòó sí níbi àpérò lórí ọ̀rọ̀ ètò ààbò tó wáyé láìpẹ́ yìí ní ìlú Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ àwọn Mogaji ilẹ̀ Ìbàdàn Mogaji Ijebu àti alákòóso ìgbìmọ̀ ICPI tó ń rí sí àlàáfíà agboolé nìbàdàn ọ̀mọ̀wé Nurudeen Akínadé buwọ́lù ni wọ́n ti sọ pé kí Aláàfin yéé wọ Olúbàdàn bí ipò ọba tó wà lábẹ́ ìlú Ọ̀yọ́ tàbí ìlú kankan nílẹ̀ Yorùbá mọ́. Wọ́n sọ nínú àtẹ̀jáde náà pé Ìbàdàn mọ ìwọ̀n ara wọn àti pé àwọn ọmọ ìlú Ìbàdàn kì í tàbùkù àṣà Yorùbá rárá. Àwọn Mogaji ilẹ̀ Ìbàdàn àtàwọn ọmọ Ìbàdàn náà tún wá ké pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti bá Aláàfin sọ̀rọ̀ pé kó má hùwà àrífín sí Olúbàdàn mọ́. Bákan náà ni wọ́n tún sọ pé ọ̀rọ̀ èdè àìyedè tó ṣẹlẹ̀ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti níyànjú kí Aláàfin má ṣe wú ọ̀rọ̀ náà jáde mọ́. Àwọn Mogaji ilẹ̀ Ìbàdàn náà tún sọ pé ọba Ládọjà kì í ṣe èèyàn yẹpẹrẹ torí ó ti di àwọn ipò ńláńlá bí ipò sẹ́nétọ̀ àti gómìnà mú, ó sì tún jẹ́ oníṣòwò tó gbajúmọ̀. Wọ́n wá sọ yanya pé Ìbàdàn kò lè ṣẹ́rù ẹnìkankan láéláé. Ìbàdàn mèsì bẹ́ẹ̀ ni wọn ò gọ̀. Ìbàdàn nílò àpọ́nlé wọn ò sì ní gbà fún ẹnikẹ́ni tó bá fẹ́ tàbùkù ìtẹ́ Olúbàdàn. Àwọn ọmọ ìlú Ìbàdàn ṣetán láti dáàbò bo àṣà àti ìṣe wọn. Tí ẹ ò bá gbàgbé lóṣù karùn-ún ọdún 2025 yìí làwọn ẹgbẹ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII Mogaji ilẹ̀ Ìbàdàn baálẹ̀ àti ọba dìde tako ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti sọ Aláàfin ti ìlú Ọ̀yọ́ di alága láíláí fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ẹgbẹ́ ọmọ Ìbàdàn tún ṣe ìkìlọ̀ fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n má ṣe dá rògbòdìyàn sílẹ̀ tí wọ́n sì tẹnumọ́ pé ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba jẹ́ ipò tí wọ́n máa ń pín jẹ kì í ṣe fún èèyàn kan ṣoṣo. Nínú àtẹ̀jáde tí ààrẹ Mogaji ilẹ̀ Ìbàdàn Mogaji Nurudeen Akínadé fi síta, Ìbàdàn kò fi ìgbà kankan jẹ́ igbákejì sí Ọ̀yọ́ ṣùgbọ́n ó wà fún ààbò gbogbo ilẹ̀ Yorùbá. Akínadé ní ìgbàlá Ìbàdàn tóbi tó sì ti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ó tẹ̀síwájú pé tí Ìbàdàn kò bá ṣe ìdádúró fún àwọn Fúlàní lásìkò ogun Fúlàní, ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá ni yóò jẹ́ pé Emir ni yóò máa jẹ ní ìlú wọn. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò lè di olórí ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà tí kì í bá ṣe ti àwọn ọmọ Ìbàdàn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Action Group AG láti kojú NCNC tí Nnamdi Azikiwe
gbé jáde. Ìbàdàn ti ń gba ilẹ̀ Yorùbá sílẹ̀ fún ọjọ́ pípẹ́, kò sí ìgbà kankan tí àwọn sì jẹ́ ipò kejì sí Ọ̀yọ́ tàbí ìlú kankan nílẹ̀ Yorùbá. Kódà Ìbàdàn ló yẹ kó jẹ alága láíláí fún ìgbìmọ̀ lọ́balọ́ba, nítorí pé àwọn kò sọ̀rọ̀ kò túmọ̀ sí pé àwọn ya òpònú rárá. Nígbà tí Ìbàdàn kò jà fún ipò alága láíláí, kí ló dé tí Ọ̀yọ́ fi fẹ́ ṣe bẹ́ẹ̀? Ilé ìgbìmọ̀ asòfin yóò dá ara wọn ní ẹ̀bi tí àbádòfin ọ̀hún bá di òfin. Tí ẹ ò bá gbàgbé, gómìnà nígbà kan rí Christopher Alao Akala ló buwọ́lù kí ipò alága lọ́balọ́ba jẹ́ pínpín lásìkò ìṣèjọba rẹ̀. Ọba Samuel Odùlánà Odùgbadé sì ló jẹ́ alága fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Àwọn àgbà ilẹ̀ Ìbàdàn náà ti wá ní Ìbàdàn kò ní tẹ́wọ́ gba àbá pé kí Aláàfin nìkan máa síwájú àwọn ọba. Àwọn gómìnà Ogun Idile Oye àwọn mẹrin mìíràn lọ sí ilé ẹjọ́. Gbajúgbajà olórin fújì ni àti olórí ọmọ ọba tilẹ̀ Ìjẹ̀bú Ọ̀túnba Wasiu Ayinde tí ọ̀pọ̀ mọ̀ sí Kwame1 ti wọ́ gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abíọ́dún lọ iwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ogun tó fìdí jókòó ní Ìjẹ̀bú Òde béèrè fún àṣẹ ilé ẹjọ́ láti dá gómìnà àti àwọn márùn-ún míì dúró láti má ṣe gbé ìgbésẹ̀ kankan lórí ìyànsípò àti ìfisípò lórí Awujale tilẹ̀ Ìjẹ̀bú. Àwọn mìíràn tó darapọ̀ mọ́ ìpẹ̀jọ́ náà ni wọ̀nyí: alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Dáre Alébíoṣù, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ Ganiyu Hamzat, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Òkè Adébánjọ, alága ìgbìmọ̀ ìṣàkóso orí ìtẹ́ Awùjalẹ̀ Ọ̀mọ̀wé Olórogún Sànní Kúkú àti alága ìdílé Oyè Fùsẹ̀ngbúwà Ọ̀túnba Abdulateef Owóyẹmí. Ìpẹ̀jọ́ náà pẹ̀lú nọ́mbà AC3-238-2025 tó wà nínú ìwé ilé ẹjọ́ tó gba ìgboro kan tó ní déètì ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2025, ẹ̀dà kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé olórin náà ti kọ́kọ́ fi èròǹgbà ìfẹ́ rẹ̀ hàn láti gun orí ìtẹ́ Awùjalẹ̀ tó sì ní ìdílé ọba Jádíara tí ìdílé Oyè Fùsẹ̀ngbúwà lòun ti wá. Ẹ̀wẹ̀, ìdílé Oyè Fùsẹ̀ngbúwà ẹni tó wà nípò láti pèsè Awùjalẹ̀ tó kàn tó sì da ọ̀rọ̀ Kwame1 bíi omi ìsanwó. Ó ní pé Wasiu Ayinde kì í ṣe ọmọ ìdílé Oyè. Ayinde rọ ilé ẹjọ́ láti dáwọ́ àwọn èèyàn tó pè lẹ́jọ́ láti má ṣe gbé ìgbésẹ̀ kankan síwájú lórí ètò ìyànsípò ọba dìgbà ìgbẹ́jọ́ ọ̀hún àti ìpinnu ẹjọ́ náà. Bákan náà ló tún ní kí ilé ẹjọ́ lo agbára rẹ̀ láti fún àwọn tọ́rọ̀ kàn ní àṣẹ ìgbà díẹ̀ torí ìbéèrè olùpẹ̀jọ́ kí wọ́n sì dáàbò bo àwọn yòókù náà kí àwọn tọ́rọ̀ kàn má bàa túká tàbí kí wọ́n dí wọn lọ́wọ́ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ilé ẹjọ́ kò tí ì kéde ọjọ́ ìgbẹ́jọ́ náà. Ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí mímu inú ọ̀rá dìgbà tí wọ́n ó fi parí àgbéyẹ̀wò. Ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ti pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí gbogbo ìgbésẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin tó rọ̀ mọ́ ìfòfinde ọtí mímu inú ọ̀rá tí wọ́n gbé kalẹ̀ títí di ìgbà mìíràn. Àṣẹ ọ̀hún wáyé lẹ́yìn ìròyìn láti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó ń rí sí ọ̀rọ̀ ìṣàkóso oúnjẹ àti oògùn nípa àlàkalẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin ìfòfindè nípasẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn nílẹ̀ wa Nàìjíríà, National Agency for Food and Drug Administration and Control. Nínú àtẹ̀jáde kan nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ìlú Terence Kwanom lọ́jọ́ Ajé Monday, ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ sọ wípé àtẹ̀jáde ìròyìn ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2025 èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ igbákejì alága ìgbìmọ̀ Uchegena Okonkwo wà lábẹ́ àgbéyẹ̀wò. Àtẹ̀jáde náà fi kún pé ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ń gbé ọ̀rọ̀ náà yẹ̀wò níbàámu pẹ̀lú ìṣètò òfin rẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ. Àtẹ̀jáde náà tẹ̀síwájú yànnàná ọ̀rọ̀ ọ̀hún pé ìgbésẹ̀ tàbí ìfẹsẹ̀múlẹ̀ òfin yòówù tí wọ́n bá gbé lórí ọ̀rọ̀ yìí láìsí ìyọ̀ǹda àti ìpinnu tí ó yẹ látọwọ́ ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ kò ní ipa kankan. Gbogbo ènìyàn sì gbọdọ̀ fojú fo títí tí wọn yóò fi sọ ìpinnu tó kẹ́yìn. Ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn tí àjọ NAFDAC kéde pé ṣíṣe àti títa ọtí inú ọ̀rá àti inú ike kékeré 200 mílílítà 200 mílílítàs yóò jẹ́ fífòfindè lóṣù kejìlá ọdún 2025. Ọ̀gá àgbà àjọ náà Mojísọ́lá Adélẹ́yẹ sọ wípé ìpinnu náà ló wà fún wíwá ojútùú ọ̀nà àbáyọ sí àṣìlò ìlòkulò ọtí líle tí kò gúnpá tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ àti àwọn awakọ̀. Ìdarí àṣẹ akọ̀wé ìjọba àpapọ̀ wáyé
lẹ́yìn ìfúngunmọ́ àkọ̀tun láti ilé ìgbìmọ̀ asòfin tó ní kí àjọ NAFDAC fìrìngún ìfẹsẹ̀múlẹ̀ ìfòfindè náà níbàámu pẹ̀lú ìpinnu tó jẹ́ gbígbé kalẹ̀ látọdún 2024. Lẹ́tà ọjọ́ kìíní oṣù kejìlá látọ̀dọ̀ akọ̀wé àgbà Mohammed Danjuma sí mínísítà ìṣàkóso fún ìlera àti ìgbáyégbádùn àwùjọ ọ̀jọ̀gbọ́n Mohammed Pate àti ọ̀gá àgbà àjọ NAFDAC tọ́ka sí àwọn ìfọkànsí àníyàn láti ilé ìgbìmọ̀ lórí ìṣàkóso ọ̀rọ̀ oúnjẹ jíjẹ àti oògùn. A ó rántí pé ilé ìgbìmọ̀ asòfin ti kọ́kọ́ buwọ́lu ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 fún ìfòfindè náà lẹ́yìn àbá sẹ́nẹ́tọ̀ Asuku Ekpeyong ti Cross River South, ẹni tí yóò sọ pé ìgbésẹ̀ náà bá àwọn ìlànà àgbáyé mu àti pé àwọn ṣe é láti dín ìpalára tí ó ní í ṣe pẹ̀lú ọtí mímu kù. Ẹ gbọ́ kí ló fà á tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi dá ètò yíyan Awujale Ijebu tuntun dúró. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá gbogbo ètò àti ìlànà yíyan ojúlówó ọmọ oyè fún ipò Awujale tilẹ̀ Ìjẹ̀bú èyí tí mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà ń ṣàkóso rẹ̀ dúró fún ìgbà díẹ̀ náà o. Ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ló yẹ kí ìpàdé ètò yíyan ọmọ oyè ó wáyé ní gbọ̀ngàn bistro tó wà nílùú Ìjẹ̀bú Òde, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà tí ipò náà kàn wọ́gilé pẹ̀lú ìdí láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ náà. Ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá ní mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà kéde síta pé ìpàdé láti yan àwọn tó kájú òṣùwọ̀n fún ipò Awujale ti Akilẹ̀ Ìjẹ̀bú yóò wáyé. Àṣẹ ìdádúró ìpàdé náà tí ìjọba ìpínlẹ̀ Ògùn pa yìí la gbọ́ pé ó wáyé láti lè ṣàbójútó ìlànà tó yẹ èyí tí kò ní jẹ́ kí ó sí ojúsàájú nínú ètò láti yan ọmọ oyè àti nípa títẹ̀lé òfin tí kò ní padà gbé wọn dé ilé ẹjọ́. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ pé àwọn tí kò dín ní 100 ni wọ́n ti fi èròǹgbà wọn hàn láti dé orí ìtẹ́ Awujale tó fi mọ́ àgbà olórin fújì ní Wasiu Ayinde tọ́pọ̀ mọ̀ sí Kwame1. Lẹ́tà náà tí agbẹnusọ mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà Abíọ́dún Ògìdán fi síta lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún 2025 ó jẹ́ kó di mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí tí wọ́n buwọ́lù nìkan ní ìpàdé náà wà fún. Bákan náà ló tún sọ pé ọmọ oyè kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní aṣojú méjì láti inú mọ̀lẹ́bí nígbà tí ẹnìkan yóò dábàá tí ẹnìkejì yóò sì kejì àbá. Ìgbésẹ̀ yìí wáyé láti rí i pé gbogbo nǹkan lọ létòlétò bó ti tọ́ àti bó ti yẹ. Nígbà tí ìpalẹ̀mọ́ ń lọ lọ́wọ́ la gbọ́ pé ìgbìmọ̀ tó ń rí sí yíyan ọmọ oyè tún gbé lẹ́tà mìíràn jáde ìyẹn lọ́jọ́ Ẹtì Friday wípé àwọn ti sún ìpàdé síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde sí gbogbo ọmọ mọ̀lẹ́bí ọba Fúsẹ̀ngbúwà ti Ìjẹ̀bú Òde nítorí àwọn ohun tó wáyé èyí tó kọjá agbára mọ̀lẹ́bí wa. Ìpàdé mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà láti yan ọmọ oyè èyí tí a fi sí ọjọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 láti sún síwájú báyìí. Wọ́n ní àwọn máa kéde ọjọ́ tuntun mìíràn láìpẹ́. Gbàrà tí lẹ́tà náà jáde síta tí awuyewuye ti ń káàkiri pé àgbà olórin fújì náà Àyìndé ló pe àwọn mọ̀lẹ́bí lẹ́jọ́ lórí bí wọn kò ṣe kà mọ́ ọ̀kan lára wọn nínú mọ̀lẹ́bí. Alága ìgbìmọ̀ olórí ẹbí náà Ọ̀túnba Abdulateef Owóyẹmí nígbà tó ń fìdí lẹ́tà náà múlẹ̀ ó ní bí wọ́n ṣe sún ọjọ́ ìpàdé síwájú kò ní ohunkóhun láti ṣe pẹ̀lú Wasiu Ayinde bí kò ṣe pé wọ́n ń gbìyànjú láti tẹ̀lé ìlànà tí kò ní di ọ̀rọ̀ ilé ẹjọ́ ni. Ọ̀túnba Owóyẹmí sọ pé gbogbo ọ̀nà làwọn ń wá láti má ṣe jẹ́ kí àṣìṣe kùdìẹ̀kudiẹ tàbí awuyewuye tí yóò fà á kí ìgbésẹ̀ wọn dé ilé ẹjọ́ nípa ìfẹ̀sùnkàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní sísún ìpàdé síwájú kò ní ohunkóhun láti ṣe pẹ̀lú ẹnìkankan. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn gba ìwé kan láti ọ̀dọ̀ ìjọba fún ìpàdé tí yóò wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ìpàdé náà ló sì wà láti lè ṣe ohun tó tọ́ kí gbogbo ìlànà àti akitiyan wọn má bàa já sí asán tàbí kó padà di ọ̀rọ̀ ilé ẹjọ́. Alága náà sọ pé ìgbésẹ̀ náà tẹ́ gbogbo mọ̀lẹ́bí lọ́rùn fún ìjọba láti dá sí ohun tí wọ́n ń ṣe kí kùdìẹ̀kudiẹ má bàa wáyé. Ó tún ṣe àtẹnumọ́ rẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé Wasiu Ayinde kì í ṣe ọmọ agboolé wọn àti pé kò fi ibì kankan tàn mọ́ ìdílé àwọn. Fún ìdí èyí ó sọ pé kò ní ẹ̀tọ́ láti jáde fún ipò Awujale lábẹ́ àbúradà mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà. Bákan náà igbákejì alága mọ̀lẹ́bí Fúsẹ̀ngbúwà náà ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf fìdí àyípadà náà múlẹ̀ tó sì ní gbogbo àwọn afọbajẹ pátápátá ní ìjọba ti pè sí ìpàdé
tó fi mọ́ ìgbìmọ̀ ìṣàkóso Awujale. Ọ̀pọ̀ àwọn nǹkan ni a kò tí ì ṣe fún ìdí èyí ìjọba lóun fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wa lọ́jọ́ ìṣẹ́gun. Àwa ìdílé tí ipò ọba kàn àwọn afọbajẹ tó fi mọ́ ìgbìmọ̀ ìṣàkóso ọba Awujale ni yóò wà níbi ìpàdé náà. Síwájú sí i ló tún sọ pé ìgbésẹ̀ náà ni láti rí i pé gbogbo nǹkan lọ létòlétò bó ti yẹ àti pé ohun tí àwọn bá bọ̀ níbi ìpàdé náà ni yóò sọ ọjọ́ tí àwọn máa fi ìpàdé náà sí. Ó ní gbogbo awuyewuye wípé nítorí ẹnìkan ni wọ́n fi sún ìpàdé náà síwájú kì í ṣe òtítọ́ bí kò ṣe pé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni. Ọwọ́ àjọ EFCC tẹ àwọn afurasí alalupaida babaláwo márùn-ún ká ayédèrú owó tó tó $3.4 million àti 280,000 euros mọ́ wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ Osun àti Èkó. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka ti ìlú Ìbàdàn ti ṣàwájáde àwọn ayédèrú owó tabua owó kànjànkànjànkan tó jẹ́ ti ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ó ṣe wà lórí ìtàkùn ayélujára ìkànnì Twitter tó jẹ́ ti àjọ náà. Ní àkàtà àwọn oníṣègùn márùn kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n ti bá àwọn ayédèrú owó ọ̀hún tó tó $3,430,000 àti 280,000 euros ní iye. Àjọ náà ti wá fọwọ́ síkùn òfin gbé àwọn afurasí ọ̀daràn náà fún gbígbá arábìnrin kan Halima Sanni ní owó tí ó tó 26,550,000 naira. Àwọn oníṣègùn náà ni wọ́n jẹ́ ọkùnrin mẹ́rin pẹ̀lú obìnrin kan. Orúkọ àwọn márààrún bí wọ́n ti kọ sójú òpó ayélujára ìkànnì Twitter wọn ni Akíngbọ́lá Ọmọ́táyọ̀, Adéọlá Fúnṣọ́ Ògúnrìndé, Yàyà Àmọ́dù, Kubrat Babalọ́lá Ọláìtàn àti Fúnmilọ́lá Sunday Ọláìtàn. Nínú àtẹ̀jáde náà lórí ìtàkùn Twitter sọ wípé wọ́n mú wọn ní ọjọ́ keje sí ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí ní àwọn ilé òrìṣà wọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Èkó lẹ́yìn ìwádìí tó péye lórí ìwà aláàbí ọwọ́ wọn. Ìwádìí fi hàn pé àwọn afurasí náà máa ń lu àwọn èèyàn tí wọn ò fura ní jìbìtì owó oògùn wọn lábẹ́ ẹ̀tàn pé wọn yóò bá wọn ṣe àfọ̀mọ́ àti wíwo onírúurú àìsàn. Wọ́n tún fẹ̀sùn kàn wọ́n pé wọ́n máa ń fi ń dá àwọn tí wọ́n bá kó sí wọn lọ́wọ́ lójú pé àwọn lágbára láti pe oríṣiríṣi owó jáde ṣùgbọ́n tí wọ́n gbọ́dọ̀ ṣe ètùtù sí láti fọ̀ mọ́ kó tó di níná. Wọ́n ṣe eléyìí láti ra àwọn oníbàárà wọn níyè kí wọ́n má bàa lè pèsè owó fún ètùtù náà. Àwọn nǹkan míì tí wọ́n gbà lọ́wọ́ wọn jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìtàkùn Twitter àjọ EFCC ṣe gbé kalẹ̀, àwọn afurasí náà yóò fojú ba ilé ẹjọ́ lọ́gán tí ìwádìí bá ti parí lórí wọn. Ọwọ́ tẹ̀ o, Ìkọ Ọlọpa náwó gan arákùnrin kan ẹni 20 ọdún fẹ̀sùn ìṣekúpani àti jíjí ọ̀kadà gbé nípínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fi gbọ́rọ̀ òfin gbé afurasí ọkùnrin kan ẹni 20 ọdún tó lọ́wọ́ nínú olè jíjà àti ṣíṣekúpa ọ̀dọ́kùnrin kan ẹni tí wọ́n ṣàwárí òkú rẹ̀ nínú igbó níjọba ìbílẹ̀ Ngaski. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tó sì di mímọ̀ fáwọn olùgbé ìlú lẹ́yìn tí wọ́n ṣàwárí òkú arákùnrin náà Ibrahim Yahya ẹni ọdún 25 ní déédéé aago 8:30 òwúrọ̀ nínú igbó Bakindusi níjọba ìbílẹ̀ Ngaski. Ìṣẹ̀lẹ̀ síṣàwárí òkú náà pè fún ìkọminú láàrin àwọn olùgbé ìlú tí wọ́n sì pè fún ètò ààbò tó péye sí i lójú ọ̀nà àti lágbègbè igbó náà tí àwọn aráàlú àti àwọn àgbẹ̀ ń lò. Gbígbé ìgbésẹ̀ lórí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìtanilólobó, ikọ̀ agbófinró bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin lójú ẹsẹ̀ tí wọ́n sì fi gbọ́rọ̀ òfin gbé afurasí Aminu Adamu láti ìjọba ìbílẹ̀ Yauri ní déédéé aago 2 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ kan náà. Afurasí náà ni wọ́n ká ọ̀kadà ajúémọ́ lọ́wọ́ tó jẹ́ ti olóògbé. Àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Basil Usman sọ wípé ìfigbọ́rọ̀ òfin gbé ọ̀hún wáyé lẹ́yìn ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn tí wọ́n gùn lé lójú ẹsẹ̀ lẹ́yìn tí wọ́n ṣàwárí òkú arákùnrin náà. Níbàámu pẹ̀lú àṣẹ kọmíṣánná ọlọ́pàá, ẹjọ́ náà ti jẹ́ títari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìwádìí tó lóòrìn. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá dúró ṣinṣin nínú ìfarajìn rẹ̀ láti rí i dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà
fojú winá òfin lójúnà láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀daràn yìí jákèjádò ìpínlẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ mú dá àwọn aráàlú lójú pé ìṣẹ̀lẹ̀ náà ti wà lábẹ́ ìṣàkóso. Ó rọ̀ wọ́n kí wọ́n má ṣe bẹ̀rù. Ó ní kí àwọn aráàlú máa bá iṣẹ́ òòjọ́ wọn tó bá òfin mu lọ, kí wọ́n sì tẹ̀síwájú nípa gbígbárùkù ti àwọn ọlọ́pàá pẹ̀lú ìròyìn ọ̀rọ̀ kan tàbí òmíràn tó lè ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ náà ló ń wáyé lásìkò iṣẹ́ ìréde ètò ààbò tó ń lọ lọ́wọ́ nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lójúnà láti dojú ìjà kọ ìwà ọ̀daràn pàápàá jùlọ nínú igbó àtàwọn ìlú lẹ́nu ibodè níbi tí àwọn ọ̀daràn náà fara pamọ́ sí láti dènà ìfigbóró òfin gbé. Ẹ gbọ́ ná, kí ló kàn fún Farouk Ahmed, ọ̀gá àjọ NMDPRA tó ń ṣàmójútó epo rọ̀bì tó kọ̀wé fipò sílẹ̀ lórí ẹ̀sùn ìwà àjẹbánu? Ìbéèrè kan tí ọ̀pọ̀ èèyàn ọmọ Nàìjíríà ń béèrè lọ́wọ́ báyìí ni pé kí ló kàn fún ọ̀gá àgbà àjọ NMDPRA tó ń ṣàmójútó kátàkárà epo rọ̀bì ní Nàìjíríà, Farouk Ahmed, tó kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tí olùdarí iléeṣẹ́ Dangote, Aliko Dangote, fẹ̀sùn ìwà àjẹbánu kàn án. Ṣáájú ni Dangote béèrè wípé níbo ni ọ̀gá àgbà àjọ náà Ahmed ti rí owó bíi $5 million tó fi rán ọmọ rẹ̀ mẹ́rin lọ kàwé lókè òkun bí kì í bá ṣòwò ìjọba. Dangote ní ìwà àjẹbánu ń ṣàkóbá ńlá fún okòwò epo rọ̀bì ní Nàìjíríà pẹ̀lú nǹkan táwọn tó wà nípò adarí lẹ́ka náà ń ṣe. Ẹ̀wẹ̀, Dangote ti wá kọ̀wé sí àjọ ICPC tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́ wípé kí àjọ náà ṣèwádìí Ahmed lórí ẹ̀sùn ìwà àjẹbánu, ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ àti lílo ọ́fíìsì rẹ̀ nígbà tó wà nípò ọ̀gá àjọ NMDPRA lọ́nà àìtọ́. Agbẹjọ́rò àgbà Ogun James Onoja San ní Dangote lọ láti kọ ìwé náà sí ICPC, èyí tí alága àjọ náà ọ̀mọ̀wé Musa Adamu Aliyu tẹ́wọ́ gbà. Dangote ní kí wọ́n mú Ahmed ní kíákíá kí ó sì fojú ba ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí àjọ náà. Gbajúgbajà oníṣòwò náà sọ pé ìgbé ayé tí Ahmed ń gbé ju owó oṣù tó ń gbà lọ. Dangote tún fẹ̀sùn kan Ahmed pé ó ti san àsánlẹ̀ owó tó lé ní $7 million gẹ́gẹ́ bí owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́rin nílé ẹ̀kọ́ wọn lórílẹ̀‐èdè Switzerland. Kódà ó tún dárúkọ àwọn ọmọ àti orúkọ ilé ẹ̀kọ́ wọn lórílẹ̀‐èdè Switzerland gẹ́gẹ́ bí ẹ̀rí fún àjọ ICPC. Awuyewuye lórí ẹ̀sùn tí Dangote fi kan Ahmed ló mú kọ̀wé fipò sílẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sì yan ẹlòmíràn rọ́pò. Ẹlòmíràn tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yan náà làwọn èèyàn tó ti ń béèrè pé báwo ló ṣe jẹ́, irú èèyàn wo ni, ṣé kìí ṣe irú kankan bíi ti Ahmed tí Dangote fẹ̀sùn kàn. Oríṣi méjì wà a máa nóríṣe wo eye sàn ló kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ọrọ̀ ajé ní fásitì ìlú Benin Uniben. Eye sàn ti ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ epo rọ̀bì Nàìjíríà NNPC fún bíi ọdún 23. Ó tún ti dípò igbákejì ààrẹ mú ní ẹ̀ka tó ń ṣàmójútó epo rọ̀bì ní Nàìjíríà láàrin ọdún 2023 sí 2024. Bákan náà ló tún dípò ọ̀gá àgbà ẹ̀ka ọgbọ́n inú àti ètò ṣíṣe mú ní iléeṣẹ́ NNPC láti ọdún 2019 sí 2023. Ẹnìkejì rẹ̀ Aliyu Ahmed Saidu, wọ́n bí lọ́dún 1957 ní ìpínlẹ̀ Gombe. Ó kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì Ahmadu Bello Zaria ní ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ lórí kẹ́míkà ló kọ́ ní fásitì ABU. Ọdún 1981 ló sì ṣetán nílé ẹ̀kọ́ ọ̀hún. Muhammed ti dípò ọ̀gá àgbà iléeṣẹ́ ìfọpo rọ̀bì tó wà nílùú Kaduna mú. Bákan náà ni ó tún ti jẹ́ alága àjọ tó ń rí sí àgbá tí epo ń gba inú rẹ̀ kọjá lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà rí. Onímọ̀ ẹ̀rọ Muhammed tún ti kópa ribiribi nínú àwọn àkànṣe iṣẹ́ kan bíi Exprafos Lagos Pipeline Expansion, Ajaokuta Kaduna Kano AKK gas pipeline àti Nigeria LNG train. Ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ wípé kíákíá ní ilé ìgbìmọ̀ asòfin àgbà yóò buwọ́lu ìyànsípò àwọn méjèèjì yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún mínísítà ètò ààbò Christopher Musa. Ọ̀gá àgbà àjọ NMDPRA tó ń ṣàmójútó káràkátà epo rọ̀bì ní Nàìjíríà Farouk Ahmed tí Aliko Dangote tí í ṣe olùdarí iléeṣẹ́ Dangote tó ní iléeṣẹ́ ìfọpo rọ̀bì tó wà ní ìpínlẹ̀ Èkó fẹ̀sùn àjẹbánu àti kíkó owó ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà sí àpò ara rẹ̀ kàn
ti kọ̀wé fipò sílẹ̀. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Twitter rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú ọjọ́ 17 oṣù kejìlá. Ṣáájú ní Dangote ti fẹ̀sùn àjẹbánu àti gbígbàbọ̀dè fún ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà kan ọ̀gbẹ́ni Ahmed. Ó ní ọrọ̀ ajé Nàìjíríà ń bàjẹ́, aráàlú ń dààmú lórí epo rọ̀bì, ìjọba ń fowó ńlá ra epo tí a ní wọ Nàìjíríà, ẹnìkan sì ń gba ibi epo náà gbàbọ̀dè fún aráàlú, ó ń fi owó ìlú gbọ́ bùkátà ara rẹ̀ nìkan. Olórí iléeṣẹ́ Dangote sọ pé owó tó tó mílíọ̀nù $5 million ni Ahmed ń san fún iléèwé girama tí àwọn ọmọ rẹ̀ mẹ́rin lọ ní Switzerland. Ó ní èyí tó kí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣèwádìí ọ̀gá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo náà wò. Ó fi kún pé àfi kí Ahmed fojú kan kóòtù tó ń rí sí ìhùwàsí ní Nàìjíríà kó sì ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà ibi tó ti ń rí $5 million owó ilé ẹ̀kọ́ náà san bí kò bá jẹ́ pé owó ìlú ló ń ná. Ẹ rántí pé ṣáájú ni NMDPRA ti ní àhesọ àti ìbàjẹ́ lásán ní àwọn tó ń fẹ̀sùn kan Ahmed ń bá ká. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti forúkọ onímọ̀ ẹ̀rọ Saidu Aliyu Muhammed ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá láti buwọ́lù gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun àjọ NMDPRA. Bákan náà ni ààrẹ tún forúkọ Oríṣeméyíwà Amanoríṣewo Eyésàn ránṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun àjọ NUPRC láti rọ́pò Gbénga Kọ́láwọlé tóun náà kọ̀wé fipò sílẹ̀ bíi Ahmed. Ààrẹ Muhammadu Buhari ló yan Ahmed àti Kọ́láwọlé sípò wọn lọ́dún 2021 láti máa ṣàmójútó ẹ̀ka epo rọ̀bì ní Nàìjíríà. Akọ́ṣẹ́mọṣẹ́ tó ti pẹ́ lẹ́ka epo rọ̀bì làwọn méjèèjì tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sípò yìí tí ó ń retí kí ilé asòfin àgbà buwọ́lù ìyànsípò wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.